lórí ètò lónìí nílé agodo wa lórílẹ̀‐èdè South Africa. Aláàánú gbà, àdúpẹ́ àròrí ọ̀fẹ́ gbà, ènìyàn pàtàkì la gbé wá fún yín lórí ètò lónìí. Tẹ́ ẹ bá róni tí mo fi wọlé yẹ, ó yẹ kẹ́ ẹ ti máa wò pé ta lẹni tá a gbé wá yìí. Ṣe rí tá a bá sọ wípé ní àgbáyé lákòókò yìí àwọn tọ́lọ́run ń lò gẹ́gẹ́ bí ìgbà yẹn nínú Bíbélì, àwọn ènìyàn Ọlọ́run, àwọn ẹ̀mí Ọlọ́run, àwọn ìríjú Ọlọ́run tí wọ́n ń kọrin tí Ọlọ́run bá sọ̀rọ̀ nínú orin, àwọn la gbé wá sórí ètò lónìí. Mi ò ní dárúkọ wọn, fúnra wọn wá dárúkọ wọn. Ṣùgbọ́n kó tó dárúkọ wọn, ẹ wo orin tí mo kọ lẹ́ẹ̀kan yẹn, kò sẹ́ni tó lè kọ bí olórin. Àwọn tọ́lọ́run fi rán, wọ́n á kọrin ẹ̀ gbóhùn wọn. Dádì, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kọ́kọ́ bá mi forin kí àwọn ará ilé kó mọ̀ pé yín lẹ wà lórí ètò. Fún àwọn tó ìmọ̀ yín ni o, èmi mọ̀ pé àwọn tí ò bá mọ̀ yín sìn, á jẹ́ pé àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ bí lánàá òde yìí ni wọ́n ìmọ̀ yín. Ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Amọ̀nà tètè wá o, amọ̀nà tètè bọ̀. Amọ̀nà tètè wá o, amọ̀nà tètè bọ̀. Ayé ń bàjẹ́ o, amọ̀nà tètè bọ̀. Ayé máa ń dàrú sí ni, amọ̀nà tètè bọ̀. Jésù Kristi lámọ̀nà, òun ló lè tún lé ayé wa ṣe o. À ń retí rẹ o bàbá, a fẹ́ rojú rẹ. Ìgbà tí Jésù bá dé, láyé yìí tó lè tòrò. Ìgbà tí Jésù bá dé, láyé yìí tó lè dára. Dìkìrì lójoojúmọ́, ìṣe lòfin mi gorí òfin. Síbẹ̀síbẹ̀ ara mi gbogbo, ayé ò fi bẹ́ẹ̀ tòrò. Orúkọ mi ni Ajínrere Joseph Adebayo Adelakun. Ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ Ayewa International Gospel Singers. Àpèlé mi ni Amọ̀nà tètè máa bọ̀. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹ? Wọ́n fún wa ní orúkọ wọn. Ẹ wò kódà èmi tí mo jókòó tì wọ́n kì í ṣe gbogbo orúkọ wọn ni mo mọ̀ o. Tí n bá ti gbọ́ Baba Ayewa, Baba Ayewa, Baba Amọ̀nà tètè, Baba Amọ̀nà tètè, òun ni mo mọ̀. Ṣùgbọ́n lẹ́yìn wọ́n fún wa lórúkọ wọn, mi ò tiẹ̀ tún mọ̀ pálá ó wà ní orúkọ yín. Dádì, àdúpẹ́ fọ́lọ́run. Olúwa ṣe o. Ẹ̀mí Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín lórúkọ Jésù. Dádì, ká wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí. Bàbá, ta ni Baba Joseph Adebayo Adelakun ṣe? Joseph Adebayo Adelakun, ó jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí tí a bí ní ọdún 1949, June 11, 1949 la bí mi ní ìlú Ṣakí sí ìdílé Alhaji Salami Ìṣọ̀lá Adelakun, tó jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí bákan náà. So bí ìrìn àjò mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ dádì, mo sì fẹ́ kẹ́ ẹ bá wa nà níbẹ̀ díẹ̀ sí i. Lẹ́yìn ìgbà tí wọ́n bí yín, ẹ sọ nǹkan kan fún wa sìn, ẹ ní ìdílé mùsùlùmí ló ti bí yín. Bẹ́ẹ̀ni. Èyí tó túmọ̀ sí pé ẹ ráàánú gbà lọ́wọ́ Ọlọ́run. Àánú gidi ni. Ẹ kó òfin méjèèjì papọ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ìbẹ̀rẹ̀ ìrìn àjò yín láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí débi tẹ́ ẹ dé lónìí, dádì, ẹ kàn rọra bá wa yan ní ráńpẹ́. Mo mọ̀ pé tá a bá bẹ̀rẹ̀ lénìí ilẹ̀ akún, àwọn ẹ kàn rọra bá wa yan ní ráńpẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bíbélì sọ fún wa yìí pé kì í ṣe nípa ipá tàbí agbára, bí kò ṣe nípa ẹ̀mí mi. Ìyẹn ni pé ẹ̀mí Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Ìrìn àjò ọmọdé àná tó bá lè gbìyànjú tó dàgbà, tó bá ní kóhun tú àtúpalẹ̀, àwọn èèyàn á kẹ́kọ̀ọ́, àwọn èèyàn á dẹ̀ tún múra láti tẹ̀síwájú pé ọjọ́ ọ̀la wọn yóò dára. Mo bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí mo ṣe wí ọdún tí a bí mi. Mo lọ sí ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ tí wọ́n ń pè ní primary school. Ìgbà yẹn à ń pè ní DC school, divisional council ló ń jẹ́ ńgbà yẹn. So mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ní ọdún 1956. Mo bẹ̀rẹ̀ primary 1. 55 gan ni mi ò bá bẹ̀rẹ̀, ṣùgbọ́n mo jẹ́ ọmọ tó rán. Ọwọ́ rẹ̀ á gbọ́dọ̀ tó etí nígbà yẹn, ṣùgbọ́n ọwọ́ mi ò tó etí. Ìgbà tó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ mú ìjà wá torí bàbá mi oníyàwó púpọ̀ ẹni wọ́n. So wọ́n dẹ̀ gbọ́dọ̀ mú ọmọ ìyálé kan mú ọmọ ìyàwó. Wọ́n ṣàkó gbogbo wa lọ, wọ́n tàn wá, wọ́n fún wa ní slate tí a máa ń fi kọ̀ọ̀kan sí. Wọ́n nílé ni àwọn tí máa wá kọ́ wa lẹ́kọ̀ọ́ tiwa. So bí àwọn tó jẹ̀gbọ́n wa táwọn ṣe dúró nìyẹn, táwọn mọ̀ pé ṣe ni wọ́n ń tàn wá, tá a fi lọ lé. So gbogbo wa di 56, èmi náà wọlé pẹ̀lú wọn. So mo jáde
primary 6 ní ọdún 1966. So 66 mo 63 sorry 63 rather. So 63 yẹn ni mo wá lọ sí ilé kan wọ́n ń pè nílé ẹ̀kọ́ modern school. So modern school yẹn ni mo lọ tí mo dẹ̀ ń gbìyànjú pé tó bá ti jáde ibi tọ́kàn mi lọ ní Olivet High School. Gbogbo àwọn tá a bá ti wá ní Òkè Ògùn báyẹn a máa ń fẹ́ lọ sí Olivet. So Olivet yẹn ni mo ń gbìyànjú pé kí n lè kàwé síwájú torí mo like ìwé gan. Mo dẹ̀jọ́ ọmọ tí ó jáfáfá nílé ìwé. Ṣùgbọ́n ọdún tí mo jáde ní August 65 mo ṣe ń délé mo sáré pé rò pọ̀ níwájú ìta wa láì àkókò ṣòfò. Ìgbà tí màá délé wọ́n ní Alhaji ṣaláìsí. So ọmọdé kí ládẹ mọ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún ni mí gbà 16 years. So mi ò kà á sí ọ̀ǹtì tó di pé wọ́n sì kú tán tó di pé ká lọ́ọ́ máa béèrè owó tàánà kankan lápá. Bàbá yìí máa lọ nìyí kò sọ́nà àbáyọ mọ́. So mo ti lérò pé kò sí ọ̀nà àbáyọ mọ́ torí pé kò sí olùrànlọ́wọ́ kankan tí ó lè dìde. So mo ṣèdánwò Olivet High School wọ́n mú mi kò sówó tí màá fi lọ. Bó tún yá mo tún gbìyànjú Trade Center Ọ̀yọ́ wọ́n mú mi. Mo tún lọ sí tòṣogbo wọ́n mú mi kò sówó tí màá fi lọ. So bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyí mo ṣá pinnu pé mo fẹ́ kọ́ nípa electrical engineering. Ṣùgbọ́n nígbà tí wọ́n ò mú mi ẹnìkan sọ fún mi pé wọ́n ń kọ́ ní ìlú Ìbàdàn lógùnpa nìbàdàn. So ó dàbí ìgbà tí èèyàn lọ kọ́ṣẹ́ ní Mùsìn Olóòṣà tàbí Ajégúnlẹ̀ ṣe wọ́n pé láàrin àwọn ọmọ tó dáa ní ta gbọ́dọ̀ máa wí ọ̀kan náà. So ibi tí mo ti lọ kọ́ṣẹ́ nìyí. So wá dàbí ìgbà tí a bí Jésù sí ibùjẹ ẹran. So báyìí lọ̀rọ̀ mi ṣe jẹ́. So Ọlọ́run jẹ́ kí n lọ sínú ìrírí ayé. So ibẹ̀ ni mo ti lò ọdún méjì ní abẹ́ àkóso Karim Electrical Engineering Service Lábá Owó nílùú Ògùnpa ní Ìbàdàn. So mo wá lọ sí Agodi nìbàdàn ní àkókò yẹn ó jẹ́ 1968 August 68. So mo ṣe lọ sí Agodi nìyẹn tèmi náà gba iṣẹ́ ológun. So inú iṣẹ́ ológun yìí tí mo lọ ibẹ̀ ni mo ti bá Jésù pàdé ní ọdún 72. So ẹgbẹ́ Ayewa yìí Kaduna ló ti wá bẹ̀rẹ̀. Wọ́n gbé mi lọ sí ìlú Kaduna. So a wá kọ orin kan nínú chọ́ọ̀chì lọ́jọ́ yẹn. Orin náà ni pé àkúkú yẹ wá o àkúkú yẹ wá o báyé gbógun bẹ́sù dìtẹ̀ Jésù onígbà àkúkú yẹ wá o Jésù tó pè mí òun ni yóò bá mi ṣe àkúkú yẹ wá o ọ̀rọ̀ Ọlọ́run ò kọ́gbọ́n kò má kàn ti mọ̀ àkúkú yẹ wá o. So bá ṣe wá parí sá orin yẹn agbádùn ẹ o ààyè mi náà o ààyè wá o. So bí ẹgbẹ́ ìṣèwádìí pé abẹ̀rẹ̀ àwa márùn-ún ni èèyàn márùn-ún ló pẹ̀lú èmi mo sì kẹfà. So ènìyàn márùn-ún èmi sì kẹfà tá a bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn. Wọ́n á wò pé ọ̀gbẹ́ni sọ́jà yìí kéde ẹ̀sọ́ oníjàngbọ̀n o. Tá a bá gbà láàyè kí kán máa kọ orin yìí àwọn rí i pé kò lè da kwaya rò. So bí èmi dẹ̀ mú bí hobby táwọn olóyún pé hobby ohun tí ìmúṣeré pé kí n kàn máa fi dárayá. So tí èsì pé bóyá mo fẹ́ fi ṣe jẹun bí asọ́lọ́run ti mọ ibi tí à ń lọ. So wá dọjọ́ mọ́ pé ẹ jẹ́ ká tiẹ̀ sọ ẹgbẹ́ yìí lórúkọ. Òun kálukú bẹ̀rẹ̀ sí ní mú singing angel kìíní kan aṣáṣọ lóríṣiríṣi. Ẹnìkan ní ẹ jẹ́ ká máa jẹ́ àkúkú yẹ wá. Mo níyẹn ti gùn jù. Ẹnìkan ní okay yóò yẹ wá ńkọ́. Olódàlẹ̀ nǹkan bá ní Ayewa. Yes a ní Ayewa yẹn dá àbá pàtẹ́wọ́. So lẹ́nìkan wá sọ pé international. So kò sí international bẹ́ẹ̀ tẹ́lẹ̀. So international tẹ́ni yẹn wọ́n ìlàwá kọ Ayewa gospel singers. Lẹ́ni ẹni tó jẹ́ igbákejì mi ń gbà yẹn Bra Mike òun náà ti di olùṣọ́ àgùntàn sí Michael Ọlọ́run pọ̀ mi ló wá ní international tá a wílẹ̀ kan yẹn kí ló dé tẹ àkúfà pé Ayewa international gospel singers. Ẹni tó wà lábẹ́ ilé tí ò tí débi kan tó ń pẹ́rẹ́ ní international àti Ọlọ́run fi ọjọ́ iwájú hàn wá pé ibi tẹ́ ń lọ ìwọ tó ń jẹ́ sójà yìí sójà kan ló fi jẹun ohun tí wàá fi jẹun nìyí. So bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run nìyí kó tó di pé ìrìn àjò wa wá bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Ebenezer Obey láti 82 àjọṣepọ̀ wa bẹ̀rẹ̀ ní 86 ní wọléwọ̀de mo ṣe wà ń bí ìsìn bàbá mọ̀ pé mo wà nílùú yìí
orí ọ̀fẹ́ tí mo rí gbà nìyẹn nípa àánú Olódùmarè. àdúpẹ́ fọlọ́run. bàbá ó ti tó àwo bíi mélòó tí ẹ ti ṣe nísìnyí? Tí a bá máa kà á ní mẹ́dún méjì ìbá ti jù bẹ́ẹ̀ lọ ẹlòmíràn ní òun ti ṣe ọgọ́rùn-ún rí ni pé máa ń wò pé ní àkótán sábẹ́ mẹ́tàdínlógójì. mẹ́tàdínlógójì. ṣùgbọ́n ohun tí ò jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ ni pé mo máa ń gbà tó àkókò kan mọ́ àwọn òyìnbó wọ́n á jókòó wọ́n lè ṣe rẹ́kọ̀dù ẹyọ kan ọdún mẹ́wàá wọn ò tí ì ṣe míì ìkan yẹn á dẹ̀ milẹ̀. So ṣùgbọ́n gbà táwa náà bẹ̀rẹ̀ ńgbà yẹn olórin ò tí ì pọ̀ rẹpẹtẹ so àá ṣe kan fún àkókò ọdún kérésì àá ṣe kan fún ọdún Easter so méjì la máa ń ṣe lọ́dún. àdúpẹ́ fọlọ́run ẹ ṣeun gan ni sà. orin Amọ̀nà Tètè Máa Bọ̀ yẹn náà ni mo fẹ́ padà sí. kí làwọn ẹ̀rí tó di orin yẹn mú, kí ni ìmísí tó fa orin yẹn jáde? agbára Ọlọ́run àti ìmísí àtòkè wá ọ̀run orin yẹn ó kàn sí torí mo rántí pé ńgbà tí a ṣe orin yìí mo bá ìránṣẹ́ Ọlọ́run kan pàdé àgbà ìránṣẹ́ Ọlọ́run ní bàbá Akínwùmí wọ́n jẹ́ ọmọ Oǹdó wọ́n ti wá sùnú Olúwa báyìí so èmi lọ gbàdúrà mo wá ń bọ̀ mo wá mú kíní jákẹ́ẹ̀tì nígbà yẹn rẹ́kọ̀dù olójú roboto yẹn ni so mo máa pray sí tàbá tún gba sample ní factory máa pray sí so bàbá yẹn wá gba jákẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ mi ó ní mi ò mọ irú orin tí ó máa bà jáde Olúwa ní kí n sọ fún arákùnrin wípé títí bíbọ̀ mi nígbà kejì orin yìí ò ní tí kò sì ní tẹ́ wọ́n dẹ̀ gbé jákẹ́ẹ̀tì yẹn lé mi lọ́wọ́ so mo lọ mi ti àká sí pé nǹkan tí tó máa di ńlá báyìí nítorí mo ti kọ́ ṣe òun ní volume 4 ní àkọ́kọ́ tí mo ṣe ní ìyàndá record nìbàdàn so a ṣe rìhásà kankan lórí ẹ̀ àgbéyẹ̀wò kankan ò sí a kàn wọ studio lọ lẹ́yìn ìgbà tá a parí àwẹ̀ ọjọ́ méje tá a ṣe so bá a dẹ̀ ṣe dé studio àbá ń kọrin so lákàdé níran wọ́n ti sùnú Olúwa ń sìn wọ́n ní evangelist ẹ má wọrí tá a bá ṣe tí ò bá dẹ̀ ṣe á parẹ́ ẹ máa ṣe àwọn yòókù lọ so bàṣà sì bẹ̀rẹ̀ sí wẹ́rẹ́ nìyẹn títí mo tún fẹ́ máa kọ́ lọ pàpà torí mi sì yẹn kàn wá kó tó di pé àwa gbé jáde so lóòótọ́ bí bàbá yẹn ṣe wí mo wá rántí pé bàbá yẹn máa sọ pé kò ní tẹ́ títí bíbọ̀ òun nígbà kejì wọ́n dẹ̀ gbé lé mi lọ́wọ́ so àṣírí ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà èmi gan máa ń wúra mi pé èmi kọ́ ló ṣe rẹ́kọ̀dù yẹn àwọn áńgẹ́lì kan ló kàn wọ stúdíò pẹ̀lú wa wọ́n wá ń tẹnu mi sọ̀rọ̀ so bí mo ṣe kà á sí nìyẹn torí àwọn ọ̀pọ̀lọpọ̀ irú wa bá mi bẹ̀rù mi inú stúdíò ni mo ti compose àṣẹ pé bóyá jókòó la wá ṣe rè ó kàn ń wá náà ni so torí mo wà nú àwọn ìṣòro díẹ̀ ńgbà yẹn náà ló fi wọ́n fi ní orin ló ń ṣáájú ọ̀tẹ̀. jáde ká tó wá máa fèyí ṣe lọ adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ fún wa ní àkókò yín ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ ẹ gba àwọn olórin ẹ̀mí ní ìmọ̀ràn lẹ́yìn tẹ́ ẹ bá gba àwọn olórin ẹ̀mí ní ìmọ̀ràn lórílẹ̀‐èdè South Africa gẹ́gẹ́ bá a ṣe rí yín mo fẹ́ látọkàn yín ìmọ̀ràn àti ìyànjú tẹ́ ẹ lè fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. gẹ́gẹ́ bí àwọn olórin ohun tí mo sì ń bọ̀ yẹn náà ni pé kán wá ẹ̀mí mímọ́ kán fi ṣe kòríkòsùn ẹ̀mí mímọ́ ló máa wá tọ̀yàn sọ́nà yóò máa fòye ohun gbogbo yé ni ní ti ẹ̀ṣẹ̀ ní ti ìdájọ́ ní ti òdodo gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ ṣìṣe yóò sọ fún yín tẹ́ bá fẹ́ kọjá àyè yín yóò sọ fún yín ẹ rí i pé téèyàn bá kún fún ẹ̀mí mọ́ téèyàn bá yàrá ṣe rẹ́kọ̀dù kan táwọn èèyàn ń pọ́n lé ẹ rí i pé ó máa hú fọ́ so tí olórin ẹ̀mí ò bá ní ẹ̀mí mímọ́ agbéraga àjọrẹ̀ lójú á rí àgbàfin pàpà tó láti wò pé òun ti arrive láì dẹ̀ mọ̀ yìí pé òun ti arrive sí ti àwọn èèyàn wa tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà mo gbà wọ́n lámọ̀ràn pé kó má gbàgbé ilé kó má bà orúkọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kó tún orúkọ orílẹ̀-èdè yẹn ṣe kó má jẹ́ kí iṣẹ́ wọn ó bò wọ́n lójú ju Ọlọ́run lọ tí wọ́n bá wá Ọlọ́run àti òdodo rẹ̀ ẹ rí pàfikún tí wọ́n ń lé kiri tọ́wọ́ wọn ò bá láti jọyìn pẹ̀lú ìrọ̀rùn wọn á kàn ráàánú gbà ilẹ̀kùn àánú á ṣí fún wọn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ lénìí wọn ò sọ Yorùbá mọ́ kì í ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ Yorùbá kọ́ Yorùbá pẹ̀lú òyìnbó tẹ ẹ kọ́ kò lè wúlò lénìí ẹ lè máa béèrè irú tẹ́ ń béèrè so àwọn bàbá wa ń gbà yẹn tí wọ́n ìjìnlẹ̀ ni wọ́n fi kọ́ wa bẹ́ẹ̀ làwa ti gbọ́ ìjìnlẹ̀ Yorùbá so àwọn ọmọ wa a ò fẹ́ jẹ́ kán kọ́ èdè ìlú wa mọ́ mo fẹ́ ká fi sí kó jẹ́ òkúkúdùn láti jẹ́ pé tipátipá a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa òyìnbó ti jẹ́ automatic fún wọn nílé ìwé so ṣùgbọ́n Yorùbá yẹn kọ́wọn náà mọ̀ tá a bá ṣẹ́jú sí ọmọ lásán báyìí ó ti mọ̀ tá a bá lọ́ọ́bì kan màmá mi sọ pé wọ́n bá ní ẹ wá jẹun wọ́n ní
amsa wọ́n ní ó wá jẹun sọ̀rọ̀ ẹnu lásán tó ń ṣe báyẹn yẹn ni pé wọ́n ti warn mi bẹ́ẹ̀ ni wọ́n ní ó wá jẹun wọ́n ti fọ àbí wọ́n kọ́ mò ń bá wí so tí n bá lè lọ wàhálà lásán ni ojú lásán náà máa fi sọ̀rọ̀ ṣùgbọ́n bá bá ọmọ kan sọ̀rọ̀ ń sì tó sọ́jú wọn nínú why do you do this ẹ̀ ń ṣẹ́jú sí mi so ẹ jọ̀wọ́ mo rọ gbogbo àwa káàárọ̀ òjíire ẹ jẹ́ ká fàyè gba àwọn ọmọ wa àtàwọn ọmọ wa tó wà ń lo ìbò táwọn bàbá wọn ti ní àwọn ọ̀fẹ́ kan gbọ́ èdè abínibí mo lọ sí London lọ́jọ́ kan lọ́mọ kan sọ fún bàbá ẹ̀ gba lẹ́nu o ó ní wọ́n ní kí ló dé tó lọ dájòkó ó ní because they are speaking rubbish language rubbish bàbá ẹ̀ wá ní rubbish gbà létí mo ní àwọn àgbà létí ọmọ ó pè ní rubbish torí pé ẹ̀ sọ́ sí tí o tọ́wọ́ pẹ́ ń sọ sí ni kò ní pè ní rubbish èdè bàbá ẹ̀ ìyá ẹ̀ ló pè ní rubbish yẹn so nípa bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ mo gba gbogbo wa lámọ̀ràn ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè àbínibí èdè yẹn mà dára o Ọlọ́run gan ṣe kínni ó bọ̀wọ̀ fún èdè yẹn àwọn òyìnbó kan wà ń ṣe tí wọ́n kóra wọn jọ wà nù fóònù mi tí wọ́n wá kọ́ Yorùbá ní orílẹ̀-èdè wa wọ́n di afọ́jú inú mi dùn mo rí pé ìkan tí ẹ kọ orin Ọlọ́run ìgbàlà òyìnbó àwọn dẹ̀ kọrin Òjó Adé so wọ́n mọ̀ pé ẹ̀mí mọ́ ló fọ́ tọ́ wọn wáyé tó jẹ́ pé orin yẹn ni wọ́n lọ kọ so ẹ jẹ́ ká kọ́ wọn mọ́ wa ẹ jọ̀wọ́ yóò dára fún yín o ẹ kéré oko délé o ẹ ní sọnù sórílẹ̀-èdè yìí o ẹ tún orúkọ Nàìjíríà ṣe ẹ ti tún orúkọ ìdílé yín ṣe yóò sì dára fún yín àlàáfíà fún yín. àdúpẹ́ dádì oore ọ̀fẹ́ kan ni mo fẹ́ tọrọ lọ́wọ́ yín orin kan ni mo fẹ́ kẹ́ ẹ fi parí ètò orin yẹn ni Ọlọ́run ìgbàlà mo ké pè ọ́. Ọlọ́run ìgbàlà mo sáàdì ọ́ Ọlọ́run ìwòsàn mo ké pè ọ́ bàbá dínà mẹ́mi òkùnkùn má jẹ́ kán lè borí ọkàn mi o agbára Sátánì àtọmọogun rẹ̀ máa ní kó dasán torí náà ibi èṣù bá gọ sí nínú ilé rẹ̀ o ibi ọ̀tá bá gọ sí níbi iṣẹ́ rẹ̀ o agbára no mercy bàbá fi rọ̀jò iná lé lórí Sátánì Olúwa bá ọ wí dẹ̀yìn lẹ́yìn gbogbo wa dẹ̀yìn Sátánì dẹ̀yìn lẹ́yìn wa o dẹ̀yìn. ètò Agogo Ayọ̀.